ẹ rí pé Ìyábọ̀ Òjó lọ mọ́ọ̀kì òkú lédì yẹn ni. Kí ló dé tí Ìyábọ̀ Òjó ṣe ní kán mú fídíò ibi tí àbúrò lédì yẹn tó ń fi ẹ̀hónú ẹ̀ hàn, àbúrò yẹn ṣẹ̀ṣẹ̀ wá ń dọ̀bálẹ̀ fún. Tẹ́ bá rí àwọn àgbàlagbà téèyàn ò gbọdọ̀ ṣẹ̀ nínú ayé tí wọ́n forward fídíò bọ̀bọ́ yẹn tó lọ ń bẹ̀ Ìyábọ̀ Òjó. ọ̀nà egúdè gbogbo yín tẹ̀ ń wò mí bí bọ̀bọ́ yẹn ṣe call out Ìyábọ̀ Òjó. ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú arábìnrin tí a mọ̀ sí Orwell Adémọ́lá nítorí wípé wọ́n ṣe òkú arábìnrin ọ̀hún lénìí. ẹ̀yin èèyàn wa, kí ló tún ṣẹlẹ̀ báyìí? ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy ní láti sọ. tọ́wọ́ Ìyábọ̀ Òjó bá mọ́ ṣé ó yẹ kó débi òkú yẹn? tí ọwọ́ ẹ̀ bá mọ́ ṣé ó yẹ kó débi òkú yẹn? ká wá sọ wípé ó lọ síbi òkú yẹn, ṣé kò yẹ kó ti rí àbúrò olóògbé kí wọ́n ti jọ parí ìjà lẹ́yìn ká wá rí wọn papọ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò? ẹ rí pé Ìyábọ̀ Òjó ò lọ bá fámìlì yẹn, kò lọ bá wọn kẹ́dùn, kò lọ kí wọn. She went there láti destroy image àbúrò olóògbé so that ẹ lè wá bully àbúrò olóògbé. Ìyábọ̀ Òjó is very very evil. Àwọn abiyamọ tó máa jẹun ọmọ nìkan ṣoṣo ni wọ́n máa ríran rí ìwà aburú tó wà lọ́wọ́ Ìyábọ̀ Òjó. Àbúrò olóògbé tó sọ̀rọ̀ yẹn, ọjọ́ tó sọ̀rọ̀ ló yẹ kí Ìyábọ̀ Òjó ti swallow pride ẹ̀, kó dẹ̀ pe bọ̀bọ́ yẹn, kó dẹ̀ lọ sílé wọn, kó lọ kí wọn, kó dẹ̀ fún wọn ní nǹkan. As a matter of fact, kó tó di àná, ó yẹ kí Ìyábọ̀ Òjó ti lọ dáadáa tó mẹ́rin márùn láti inú àpò ẹ̀. Ẹ mọ nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe dress up ni? Ẹ mọ tó ṣe dress up ni? Ó lọ ń tọrọ owó mọ́tò kiri. Voice note ẹ wà ń bí o Ìyábọ̀. Voice note ẹ wà ń bí. Tó sọ pé òun lọ sí òkú àwọn onítíátà kan, kò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ ẹ, kò tiẹ̀ wá sówó tó fẹ́ fi wọ mọ́tò. Ó ṣẹ̀ṣẹ̀ lọ tọrọ bárà Ìyábọ̀ níbi tí Ọlọ́run bá ti tiẹ̀ jẹ́ dé. Ó ṣẹ̀ṣẹ̀ lọ tọrọ bárà. Nígbà tó wá débẹ̀ tí ò bá sí pé o tún fẹ́ lọ fòkú yẹn gba, o fẹ́ lọ fòkú yẹn wá fame. Ó débẹ̀ ó rí pé gbogbo àwọn tó kú ẹ̀wọ̀n make up. Ẹ̀tọ́ ẹ bọ́ sí kọ́nà kan, kò lo wipes, kò nu ojú ẹ̀. Ó wá nu ojú ẹ̀ nìyẹn, ẹ̀tọ́ ẹ yọ gbogbo jewelry tó wà lára ẹ̀. Ó lọ síbi òkú yẹn bí ìgbà tí ọ̀tá ẹ̀ kú, bí ìgbà tó rí mú, bí ìgbà tó padà rẹ́yìn ẹ̀. Gbogbo wa kọ́ la ya dìndìnrín bí títí ẹ̀ náà Ìyábọ̀. Gbogbo wa kọ́ ni a mọ̀ nǹkan tá à ń ṣe agbọ́n. Ó take àwọn tó ní ojú inú láti mọ ohun tí mò ń sọ. Ṣé bọ́ọ̀rẹ́ ẹ ló pé at least ẹni tó ń gbé sẹ́yìn lọ kọ́mẹ̀ntì lọ́dọ̀ Esabod, ó gbà fún ẹ, ó fẹ́ràn ẹ, ó ti torí títí ẹ, ó tọwọ́ bọ́ná. Ó ti torí títí ẹ, ó ṣe ènìyàn. Ìyábọ̀ Òjó tó o bá ro gbogbo nǹkan ó yẹ kó o ro nígbà tí Lizzy Anjorin fi ẹ̀hónú ẹ̀ hàn. Ó dárúkọ ẹni yẹn kú tán nìyẹn. Àbúrò ẹ̀ kọ̀lẹ̀ out, ó wá gbé kámẹ́rà lọ. Ẹ wá lọ ti àbúrò yẹn pé tán bá ti rí ẹ ní pati o, tán bá ti rí ẹ níbi òkú yẹn. Pàápàá jùlọ Ìyábọ̀, ṣẹ́ni tó kú ṣó lọ́mọ láyé ni? Ṣó lọ́kọ? Ṣé bó ní ìyá? Ṣé bó ní bàbá? Kí ló dé tó ṣe wọ ẹ̀ṣọ́ lọ síbẹ̀? Ìwọ náà ń ṣojú òkú ẹ̀ sílẹ̀.